péjọ nínú mọ́tò nílé. Ọmọládé ikú lọ́lẹ́ ká lọ́dún àgbọn níbo mo tún gbére. Mo dénú mọ́ o. Torí báwọn èèyàn ti bẹ nínú ìgbẹ́ gbogbo ọgbẹ́ra wọn jọ. Mo ní kí ló dé. Wọ́n lọ́mọládé ikú lọ́lẹ́ ká lọ́dún o. Àdìsá ǹdẹ́ lọ́lẹ́ ká lọ́dún. Ìdùn mi jìjìjì mo ní kí ló dé. Bọ́lọ́mọ aládìkú lójúlé lọ́dún. Ọgbọ́dún sókè mo gbọ́ dẹ́dẹ́dẹ́. Battery is low. Please recharge in time. Lọ́dún wọn lọ́wọ́ ẹ̀rọ làwọn ọmọ ẹbí wàá kí wọ́n jà sọ́lá kó lé náà lọ́dún. Nísẹ̀yìn gàbàgàbà lọ́dọ̀ mo ní kí ló dé wọn lọ́ba aládìkú lójúlé. Orí àkànbí mo dé pẹ́rẹ́ bí ewé ìyeyè ẹ̀fún kan kè mọ́jọ́ èdè kan gbọ́dọ̀ di bàrà. Lọ́dún àdìsá lè wájà sọ́lá yìí wó bàbá dámi wàhálà. Àlùdè ní èrè àtẹlẹ́dọ̀ mọ̀rẹ́ èrò wá sáyé. Orí ló ṣe ọba wọn àṣẹ ìdá ló ṣe ọba òun. Ìgbàtí ààrẹ mẹ́lẹ́ ọmọ òkúkú ojú wọn bẹ́lẹ̀ ọmọ rẹ̀ wíyẹjọ́ wíyẹwíyẹ. Ọ̀dẹ́lẹ̀ ààrẹ. Àkànbí mo dé kólókó má lè roko, mo dé kọ́lọ́nà má lè yẹnà. Mo dé kọ́mọdé má lè sunkún ọmú, mo dé káyọ̀ má lè béèrè orun lọ́wọ́ ọkọ. Àkànbí mo di ọ̀kẹ́ kàrà kékòrò tí ń ṣoníyọ̀ ní jìnnìjìnnì. Mo di atúwọn ká níbi wọ́n gbé dáná ẹ̀rọ mo di díkàlùkà ọ̀kún wọn lóru ọ̀dọ́ ọmọ gẹ̀rẹ́ wọ́dún ọlọ́tẹ̀. Ẹ̀ka alẹ́ gbogbo ibi tí ẹ bá ti ń láǹfààní tẹ̀ ń wò mí. Orí gbogbo ibi tó bá jẹ́ pàyọ́ ọ̀sán ló bá yín ẹ̀ka àsán. Gbogbo ibi tó bá jẹ́ pé ọwọ́ àárọ̀ náà ló bá yín ẹ̀kú ojúmọ́ mọ́. Orí ọmọ Yorùbá àtàtà. Àkànbí lèmi ń jẹ́ Mr. Wisdom ń gbogbo lẹ̀kílẹ̀. Ẹ lè láǹfààní kẹ́ ẹ lọ́wọ́ lọ subscribe sórí YouTube channel wa Mr. Wisdom TV. Mr. Wisdom TV ẹ bá ọ̀pọ̀lọpọ̀ ètò ń bẹ̀. Orí èyí tó gbé mi síta lónìí lórí awuyewuye tó ní kálukú ń sọ̀rọ̀ nípa Àdìsá ọmọ aládìkún tó ní kálukú ń sọ̀rọ̀ tí wọ́n rẹ́ ní he wọ́n. Àmákànbí èmi èfẹ́ láǹfààní kí n bọ́ta gbogbo ìgbà nítorí mo mọ̀ pé ọ̀rọ̀ mi a máa tóbi ìgbà kan kó o sinmi ní. Èdùmàrè ló dé mi ní fìlà ìmọ̀ ó sì rú mi láṣọ ọgbọ́n bùbá làákà ìmọ̀ ìbọrùn. Afẹ́fẹ́ ọgbọ́n òun tòye ni mo mọ́ mí símú, omi òye ni mo mọ́ mu láti inú kòkó odù. Bí kànnàkànnà mi bá wáyé yín lálẹ́ di ọ̀run, ilé ayé ni ó ti pamọ́ ọ̀kẹ́ kàràkékòrò ni mi ti ṣoníyọ̀ ní jìnnìjìnnì. Ohun tó gbé mi wá lónìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jẹ́ ìjàngbara àbáwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jọmọ Yorùbá wọ́n ní wọ́n fi Yorùbá nation kówó jọ ní. Àkọ́kọ́ mélòó nú yín ló mọ májàsọ́lá wípé gbogbo owó tẹ́ ẹ dá lórí Yorùbá nation ṣọwọ́ májàsálá ló dé sí. Ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ ṣẹni tí ń bẹ nínú àhámọ́ ní Kútọ́nù ṣòun lẹ kó wọlé lọ́wọ́. Bẹ́ẹ̀ bá gbàgbé gbogbo ìgbà tí Yorùbá nation bẹ̀rẹ̀ májàsọ́lá ní òun ò fẹ́ kọ́bù ẹnì kankan. Àmọ́ mo fẹ́ láǹfààní kí n lé wa láwọn ọ̀ràn kí n lé wa sí ìran àwọn nǹkan tó pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n wo májàsọ́lá lókè ní wọn mẹ́ni tí ń jẹ́ Sunday Igboho, wọn sì mẹ́ni tí ń jẹ́ Igboho bàbá dámì. Ìwọ padà máa bọ̀ lọ́dọ̀ mi wọ́dún tí Saheed Òṣùpá ti kọrin wípé ṣó mọ májàsọ́lá ikú bàbẹ̀rù ikú. Èèyàn fúrayò tí ń jẹ́ dàmọ̀lá ikú bàbẹ̀rù ikú. Eléyìí lẹ́rù ikú ó ní sàábé ikú bàbẹ̀rù ikú.
wọ́dún tó ti kọrin yẹn ọdún wo lẹ bẹ̀rẹ̀ Yorùbá nation níbo ni ìgbésí ayé olóyè Májàsọ́lá wà kó tó di pé Yorùbá nation bẹ̀rẹ̀ báwo lolóyè Májàsọ́lá ṣe ń bá ayé rẹ̀ bọ̀ látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ jàjàgbara ìjọ́ wo lẹ rí olóyè Májàsọ́lá tó bọ́ta níta gbangba pé dákun ẹ bùn mí lówó nítorí ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọnù wọn rẹ́ ni he wọ́n tá a bá wá rẹ́ ni he yín ọ̀rọ̀ yìí a máa lẹ̀ mọ́yàn lára àmọ́ mo rí pé kò sẹ́ni tí ó tó ọ̀rọ̀ yìí sọ tàbí tó kájú òṣùwọ̀n tó lè sọ̀rọ̀ yìí tí ó yé èmi náà mo lè sọ gbogbo ẹni bá tún sọ ó lè má mọ ibi tí ọlá òun ti bẹ̀rẹ̀ kò sì ní mọ ọdún tí ọlá òun ti wà kò sì ní mọ bí ọlá òun ṣe tó kò sì ní mọ ipò tí ọlá náà wà orí July 1st tí wọ́n láǹfààní tí wọ́n lọ bọ́ọ̀sì ilé olóyè Májàsọ́lá mọ́tò tó wà ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn èlò ló rò pé wọ́n tà wọ́n mọ́tò yìí a rí mọ́tò ní 36 million a rí mọ́tò ní 60 million a rí mọ́tò ní 62 million padro àtàwọn mọ́tò tó lóko ọdún wo lolóyè Májàsọ́lá ti kó àwọn ọmọ àtìyàwó rẹ̀ ròkè òkun ọdún wo tá a bá sì ká lọ́dún náà lọ́hùn tí wọ́n fẹ́ kó àwọn Dámilọ́lá lọ Dami Bísọ́lá Michael kí má bùkànjà èèyàn mọ́mí Dami wà Canada ká ní àwọn mẹ́fà lọ́dọ̀ tí wọ́n ń bẹ̀ lọ́dọ̀ mọ́mí Ayọ̀ ká ní mẹ́fà náà ká wá fìyàwó kún àtàwọn àbúrò míì tí wọ́n mú travel orí olóyè Májàsọ́lá has been in existence ìtì ń ṣayé rẹ̀ kó tó di pé Yorùbá nation dé rárá àwọn tẹ́ ẹ bá gbowó lọ́wọ́ wọn ní kẹ́ ẹ jìrọ̀ bí ẹ bá kówó wọn sí nítorí ẹlòmíín sọ̀rọ̀ ilé àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lọ dáná súngbà kan aṣílẹ̀ yìí ní bóyá 2012 kò sí àwọn tó lórúkọ lórílẹ̀‐èdè yìí tí ò sí ń bẹ̀ àwọn senators ìlú bẹ̀ pa ọjọ́ tá a fẹ́ sílẹ̀ yìí Saheed Òṣùpá ló ṣí ọjọ́ tá a fẹ́ sílẹ̀ yìí akọ̀wé kan tá a pè ní behind the mask tá a fi sọ̀tọ̀ olóyè Májàsọ́lá àwọn tó bá níwèé yìí lọ́wọ́ wọ́n ó rí orúkọ mi ń bẹ̀ ní ọdún náà lọ́hùn-ún bóyá 2012 làṣílẹ̀ àkọ́kọ́ yìí ilé tí wọ́n lọ dáná sun kó tó di pé yìí táwọn sójà wá yìnbọn mọ́ yìí nítorí ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ wọn rẹ́ ni ewọ́n lọ́jọ́ tí wọ́n mú olóyè Májàsọ́lá àkáǹtì mélòó ni wọ́n ní olóyè Májàsọ́lá ní olóyè Májàsọ́lá have 24 accounts running 24 accounts orí ọlá Májàsọ́lá làwa náà jẹ́ báǹkì dòní bí ètò báǹkì dọ̀la àkáǹtì ọ́fíìsì wá sí àkáǹtì fẹ́mi ńlé ni mo ní aláyé mo fẹ́ sí ọ̀nà orí òpè jẹ́ ìpà àkáǹtì ọ́fíìsì àbúrá sí kíní fún ọ̀nà tó bá òde dẹ̀rẹ̀ kí ló fẹ́ lọ tó fún wọ́n wá sí àkáǹtì fún mi ńlé ni títí dọ̀la iyì yẹn ò parẹ́ èlò ni wọ́n bá nínú àkáǹtì kankan owó tí wọ́n bá nínú àkáǹtì míì ó lé ní 170 something million so tọ́pọ̀lọpọ̀ bá wọ́n sọ̀rọ̀ ẹyin ìgbà tí wọ́n súnlé ẹ̀ lákọ̀ọ́kọ́ tí wọ́n súnlé olóyè Májàsọ́lá ta ló fún lówó lọ́jọ́ tí olóyè Májàsọ́lá lọ ìlú Ìgàngán ọwọ́ ta ló ti gbowó lọ́jọ́ tí olóyè Májàsọ́lá bẹ̀rẹ̀ ìgbésí ayé tó ra ilox mẹ́rin tó fi bẹ̀rẹ̀ struggle ta ló fún lówó lọ́jọ́ tí olóyè Májàsọ́lá ra bọ́ọ̀sì ta ló fún lówó
ògèdè pé wọ́n wá rí pé àwọn DSS wá àtáàkì ilé ẹni fẹ́ bù ní nǹkan lẹ́yìn ìgbà tó jáde láti ìmọ́lé eléyìí ò tí ì sọ pé kẹlẹ́ dáwọ́ ẹ̀tọ́ àṣírí olóyè Mọ́jàsọ́lá ẹni tó ra mọ́tò 60 million 62 million 40 million láwọn mọ́tò tó lórúkọ lásìkò tó lóyè Mọ́jàsọ́lá bẹ̀rẹ̀ struggle yìí èlò ni wọ́n ta Hilux lọ àwọn kankan wà tó ní verification Hilux mẹ́rin lolóyè Mọ́jàsọ́lá rà wípé òun ni ó ṣe é rìn nínú gárígádá ta ló ra Hilux fún tí n bá lè réyàn kan tó lè wà bóyá tí ó sọ pé òun lòun ra Hilux. Àmọ́ olóyè Mọ́jàsọ́lá has been himself that mingle with a lot of politicians. Àmọ́ olóyè Mọ́jàsọ́lá ò ní nǹkan tó fẹ́ lose. Is helping the masses. Bí olóyè Mọ́jàsọ́lá bá fi sọ àsíá Yorùbá nation kalẹ̀ lónìí, orí kélé gbé ọ̀pọ̀lọpọ̀ yín. Kélé ọmọ pé ọlá ọ̀sẹ̀ ni wọ́n bọ̀rọ̀ lára kankan. Ọlá Mọ́jàsọ́lá ni wọ́n bọ̀wọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sọ̀rọ̀. Bí ọba ṣe ti Mọ́jàsọ́lá ni ìyá onítìrí ò lè ṣàyàgbàgbà kó síwájú nígbà tí wọ́n ti ṣàkókù tí wọ́n rí pé oko ti ń jẹrà ní gbogbo wọn bọ́ síwájú màtọ́dún táwọn bàbá bá já kí tóyè ti kọ́ àtìkù tẹ́nìkan kó owó bẹ̀. Ẹni tó jẹ́ bàbá fún àwa tó sì jẹ́ ẹ̀gbọ́n fún àwọn òun Alhaji Fatai. Alhaji Fatai was shot and died in cool blood. Orí eléyìí ò tán nínú ẹbí dọ̀la. Inú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n pa Alhaji Fatai sí. Kí wá lẹ fẹ́ fún olóyè Mọ́jàsọ́lá tí ó rẹ̀mí àwọn tó ti kú? Kí ni gbogbo yín gbé tẹ̀ ń gbin? Ẹ tú àṣírí rẹ̀, ẹ tú. Owó tó bá ló kọ àbùkù kàn. Òun ló fi jẹ́ pé láti day one, àwọn tó bá wo program mi, I don't collect any cover from anybody. Nítorí mo ti mọ̀ pé àfibisólóore nìran Yorùbá. Òun ló mú ààrẹ Gani Adams mọ́ sọ pé Sunday Igboho Yorùbá ò ṣe é jà fún. Sọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣó wá ń ṣàbí òṣè. Àkọ́kọ́ olóyè Mọ́jàsọ́lá ní Kwari tí wọ́n ti ń fọ́ òkúta. Bí n bá ṣètò tán màá upload ibi tí wọ́n ti ní kí n bá wọn àwọn China tí níjọ́ tí wọ́n wá bá wọn ṣe meeting tí wọ́n fẹ́ fowó kún owó tí wọ́n mọ̀ san màá upload fọ́tò ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ wọn ọ̀rẹ́ ni wọ́n. Ní 2012 lolóyè Mọ́jàsọ́lá kọ́kọ́ ra ọmọ 3 àkọ́kọ́. Èlò ni wọ́n ta ọmọ 3 gbà náà lásìkò tí ọmọ ti di mẹ́ta 1 naira. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjẹbẹ̀rí tí ń jápọ̀ àyà bọ́pọ̀lọpọ̀ bá ti rí 1 million 2 million ó ti di odidi owó lọ́dọ̀ tiẹ̀. Lóòótọ́ iṣẹ́ òṣòwò àmúṣayé ìyà òṣòwò àmúṣàwàdà. Olóyè Mọ́jàsọ́lá ohun tí ó jà àti ohun tí ó dà kọ́. Kódà wa tá a jẹ́ ọmọ rẹ̀ yìí ohun tá a jà àti ohun tá a dà kọ́. Bàbá ní olóyè Mọ́jàsọ́lá bọ́ bá jẹ́ pé èèyàn kan tí mọ́ sáré fìkan lẹ̀ ni. Owó tí wọ́n ti ọ́fọ̀ olóyè Mọ́jàsọ́lá. Bí wọ́n bá pín gbogbo owó tẹ́ ẹ dá Yorùbá nation jọ kò tó dákan. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣìnà àní give up ni òyà ti jẹ wájú ọjọ́ wọn pé wọ́n bá fi dalẹ̀ nílẹ̀ Igboho bí ọ. Mo ní mi ò ní dalẹ̀ yín. Wọ́n dalẹ̀ mo ní aláyé mi ò ní dalẹ̀. Ó kárí ọmọ ẹ̀kọ́ mo jẹ́rìí ẹ̀. Kí ni gbogbo wa ń gbé ta àwa tá a jẹ́
ọmọdé yìí gan millions ò jọ mí lójú ló fi jẹ́ pé gbogbo báárà tẹ́ ń gbà mí èé bá yín gbà á nítorí gbogbo owó tẹ́ ẹ fẹ́ kójọ yẹn kò tó mi wẹ́ olóyè ló tírẹ̀nì àwa tí mo value owó lọ́jọ́ tó ti pẹ́ lọ́jọ́ tá a tẹ̀lé wọn lọ sáwọn ibi tó ní agbára tá a fi àpò ṣakaṣaka gbówó tí wọ́n ní sílẹ̀ ẹ àwọn náà yọ 300 níbẹ̀ tètè mọ́ lọ́lé ó kárí ọmọ ẹ̀kọ́ ẹ̀yin ọmọ wípé àsìkò tó lóye mọ́jà sọ láwà yìí kèé lọ ọ̀sẹ̀ mẹ́ta lórílẹ̀‐èdè yìí tí ó fi fò jáde a lọ Canada a lọ Germany a lọ London a ní ṣílẹ̀ èmi fẹ́ ṣeré lọ Dubai o tí ó tún kó àwọn èèyàn lọ tí ó kàn lọ ṣeré tí ó kàn fún rẹ̀ ń sinmi inú ilé olóyè mọ́jà sọlá bíi pálásì ni fáwọn tó bá débẹ̀ Yorùbá nation wá dé wọ́n gbé kọ́ọ̀lù yín kí Yorùbá nation tó dé èèyàn mélòó ni wọ́n fọ́ ní nọ́mbà Ìgbòho tó pè é ìwọ gbọ́dọ̀ wò pé kí ló fẹ́ sọ Yorùbá nation wá dé wọ́n gbé kọ́ọ̀lù tajà tẹran gbogbo yín wá ríra yín bíi pé Ìgbòho ọ̀hún ló rọ̀ tó bá wọn Ọlọ́run ò ní jẹ́ ẹgbà níbi tí Ṣàngó ti ń yọná lẹ́nu lọ béèrè lọ́wọ́ àwọn tó ti wọnú ọgbà tí wọ́n so lókùn tí wọ́n jẹ̀yà yóò náà tán yóò tún ní kọ́lọ́pàá wá gbé ọ ta ni ó ti ẹ̀bí tó bá nà ọ́ ó wá kẹ́yìn sí gbogbo àwọn alágbára tí wọ́n jọ ń darí orílẹ̀-èdè pé ẹjẹ́ ń fèsì báyìí Ọlọ́run ó bí wá ìwọ ọmọ pẹ́rù àtúbọ̀tán ọ̀la ló bà àtọjọ́ wájú àwọn ọmọ oníkálukú wa kí ni gbogbo ohun tẹ́ ẹ fẹ́ fún tó kan tá a bá ń ka lé olóyè mọ́jà sọ́lá nílùú Òṣogbo mi ò ní dárúkọ àwọn agbègbè tó wà kìí ṣẹgbẹ́ mẹ́jọ nílùú Òṣogbo àwọn tó bá ń gbé lu Òṣogbo mọ̀ ní irọ́ ní òótọ́ ni mò ń sọ yìí ilé wà lókè odò ilé wà ń kọ́bọ̀ ilé wà lọ́tẹ̀ fún mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ká tó wá nílùú Ìbàdàn láwọn ilé tó ṣe pé bọ́ ọba débẹ̀ ọmọ òkè àá olóyè has been making millions most of you are still in secondary school láyé tó lóyè ó fẹ́ jáde tí ó ní sílẹ̀ yẹn dúró lé ní ẹ̀yìn ọ̀dọ́bìnrin kan táwọn ọmọ òkú wọn ní mú wa jáde àwọn frayo bọ̀dá wálé Fẹ́mi ss àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n mọ́ tẹ̀lé lóyè jáde nígbà náà èèyàn mélòó nù yín ló mọ̀ ọ́ do you know the graffiti of the standard of olóyè mọ́jà sọ́lá but èmi mọ́kàn mọ́ wo ọ̀pọ̀lọpọ̀ tí bá parọ́ tí wọ́n exaggerate ọ̀pọ̀lọpọ̀ yìí mọ̀ true struggle wàá ṣẹnu yín déédéé síbí oníkálukú wọn fọ́ tatata ọlá tí ń bẹ lọ́wọ́ olóyè mọ́jà sọ́lá àbí tọ́lóyè mọ́jà sọ́lá bá ta mọ́tò rẹ̀ yọ kánú àwọn mọ́tò rẹ̀ ó ti la gbogbo ẹbí yín. What is your source of incomes? Olóyè mọ́jà sọ́lá is a dealer. Adeson Motors. Adeson Adeyemo Sunday Lasodi Adeson. Most of you don't know him. Ẹ kàn wọ́n pé nọ̀nẹ́tìtì kan dé tó wá fi Yorùbá nation kówó jọ ìyá yín ló ikú yín ló kú lọ ṣàmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń jìyà lórí nǹkan tó ń ṣẹlẹ̀ sólóyè mọ́jà sọ́lá lọ́wọ́. Lásìkò léyà olóyè mọ́jà sọ́lá ó láwọn tí ó rọ lọlẹ̀ Haúsá wọ́n ra ẹran màálù yóò hà ní àwọn àyín náà máa ń gbàgbọ́ irú àsìkò December báyìí ráìsì àgbo ti wà mèsòrò wẹ́wẹ̀wẹ́ ìyá ń jẹ àwọn kan pé kò sí ilé báyìí àwọn tó bá ń gbé sókà ni wọ́n tún sọ pé bẹ́ẹ̀ ni
àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé tó o bá parọ́ àwọn tó bá gbádùgbò sọ pé òótọ́ leléyìí irọ́ leléyìí. Millions of naira ọlọ́run ṣe ṣọ̀gánì àsìkò Christmas báyìí àwọn kan mọ̀ sunkún páwọn orí rẹ̀ sì gbà. Àwọn bọ́ìsì tó wà nílé olóyè mọ́jà sọ́lá tá a bá ní káwọn kéré they are more than 20-30s. Owó tí olóyè mọ́jà sọ́lá fi kọ́lé ìsàlẹ̀ tí gbogbo tó ní chalet yẹn tí bàbá Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà lọ kí wọ́n gbà kán tó ṣe yẹn. Níjọ́ tó lóyè mọ́jà sọ́lá tí wọ́n ṣe rúfin ẹ̀ tán tí wọ́n wọ́ floor ni wọ́n ní ṣílẹ̀ yọjú sí mi. Mo ń kọ́lé kan ó bá débẹ̀ ó ju ti tẹ́lẹ̀ yẹn lọ. Mo ní aláyé kí lẹ́yìn fi ṣe orí òpè ọmọ bí mi ní ìbéèrè lọ. Mo bá lọ bá wọn. Nípa àwọn adébílé yìí ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ ní pé yẹsà hòtẹ́ẹ̀lì lẹ́yìn ní àbí kí ni mini estate náà ń pè mo ní mini estate mo ní yẹsà àwọn ọmọ kò sí dámì kò sẹ́nì kankan lé kò sí kíní kankan kí lẹ kó adúrú lẹ́yìn tó ní ọmọ pé èèyàn gbọ́dọ̀ mọ́ lọ́lá tó bá ní ọlọ́lá èèyàn náà gbọ́dọ̀ ní ọlá pé ara èmi náà kọ́ nǹkan báyìí mo kàn yẹn fi jẹ́ káyé mọ̀ pé èmi náà ọlọ́run gbàdúrà mi mo wá pé Noah Ládélé tí òun àti Lady K jọ dé kẹ́yìn yẹn mo wá pè sẹ́gbẹ̀ẹ́ mo ní Ládélé ẹ̀yẹ òun bá láyé sọ̀rọ̀ ni ó ní ṣínà ó mọ bọ̀dá rẹ kò ní gbọ́ mo ní kò ní gbọ́ báwo owó wasting of money ilé tí àwọn sójà lọ ká àwọn ẹgbẹ́ wasting of money lélẹ́yìí àwọn àbáyé sọ̀rọ̀ ẹ̀ wá ní ṣínà ká lọ wọ́n wá mú mi wọ gbogbo orúlé yẹn bet wọ́n wò pé ilé yìí ti tóbi jù bí bọ́ọ̀bù fẹ́ǹsì bá jó lásán owó tí wọ́n fi ra bọ́ọ̀bù débi owó oṣù ẹlòmíì tó ń pera rẹ̀ lọ́gàá ilé iṣẹ́ ni mẹ́tẹ́nàsì ilé yìí lọ́dọ̀ tèmi ó ti tóbi jù kò jọ pé ajá títa fi délé sàlẹ̀ padà ni pé ilé eléyìí ó kiri mi ni ó. That was around bóyá 2015 or 16. So ìta àbáwá fẹ́ value ilé tí wọ́n náà wò táwọn sójà tó ní chalet yẹn value ilé yẹn éka kan ni wọ́n fi kọ́lé yẹn wo iye tí wọ́n fi ṣe fẹ́ǹsì éka kan. And 6 plots ló wà nù 1 acre. Kéèyàn wá fi odidi éka kan kọ́lé ó wá sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ olówó tó wọn ò lè síwájú ogun. Tá a bá ní káwo gbogbo àwọn tí wọ́n jọ síwájú bàbá Akíntóyè ìyàwó Onítìrí tó dé yìí náà kò sẹ́ni tí ọlá rẹ̀ tó tí mọ́jà sọ́lá àsọnù kọ́ àsọbó ti kọ́ kò sì sẹ́ni tí ó wọ̀bì kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta táyé oníwò pé aláyé dé àmọ́ síbẹ̀síbẹ̀ gbogbo tọ́lọ́run fún ó jọ rẹ̀ ó sì fira rẹ̀ lẹ̀ fúnlẹ̀ Yorùbá lórí ìrìn àjò yìí làdògán kúlé lórí èèlò lẹ fún àwọn ẹbí àdògán ṣe fún ìyàwó rẹ̀ 5 million ṣe fún ìyàwó Alhaji Fatai 5 million pé kọ́ mọ́ fi tajà ẹ̀kàn mọ́ fẹ́ jẹ́ kí èèyàn sọ̀rọ̀ tí wọ́n fi ní àwọn ara wọn ni wọ́n búra wọn. Àkọ́kọ́ ẹni tẹ́ fún ní house arrest tí èèbá ṣe ẹni tó yẹ pé ó ní àyò pé òun fẹ́ jagun. Àwọn atájọ́ ọmọ wọ̀nyí ìjọ tí mo lọ kí wọ́n kú tọ́nà ọjọ́ kejì mo kú ọ̀nà ilé dúró kí wọ́n jókòó sójú kan. Ó wá jókòó sójú kan pé òun tákòókò yìí mú wá nìyí jẹ́ gbà bẹ́ẹ̀. Ṣé rò pé bí olóyè Májàsọ́lá bá pe press conference tó ní I'm now hanging down the flag of Yoruba nation. Sórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin agitators tẹ́ sọ̀rọ̀ yẹn igbó ìgbé no matter ìlú tó bá wà ibẹ̀ wọ́n ti wá gbé ọ. Igbó ìgbé
torí nǹkan tó jẹ́ sọ̀rọ̀ yìí ni pé àwọn kan ṣe nínú àwọn gúrùpù mọ́ṣáfàní tẹ́ ẹ dálẹ̀ àwọn kan ṣe àwọn voice note àwọn kan wá fọ́ọ̀dù àwọn voice note kan sí mi bẹ̀ wọ́n rò pé àwọn pípù yóò mọ̀ o bóyá kàn wọ́n pé amúgbó kan let me tell you olóyè Sunday Igboho doesn't smoke doesn't drink lẹ́yìn kó mu wine kò tí n bá dé yóò drink ni pé kò mu alcoholic and he doesn't smoke. We have Adeson group of company n tó sọ di Adeson ni Sunday Adéyẹmọ Sunday ló di Adeson owó tá a wá fi san tax ó lé millions of naira every year kéèyàn tó ní 24 accounts bọ́ọ̀bá wo lóye mọ́jà sọ́lá lọ́lé yóò sọ fún ọ ní pé ẹni bá ti dé báńkì ẹ béèrè lágbájá ẹni kó pè mí ọlọ́run dẹ̀ ṣeun bàbá wa kọ́lá olóòtú sọ ẹni tó fẹ́ fún yẹn ní 50 million torí kó mọ lọ báńkì pé tó bá dé báńkì kó béèrè ẹni báyìí bí èèbá ṣeun tó dé ọmọ pẹ̀lú àkókò tó lóye mọ́jà sọ́lá wà yìí bọ́ bá jó ní káràhùn yóò mọ jẹ́wọ́ lọ́wọ́ ni. àìmọye àwọn ọmọ tí wọ́n bẹ́nu ilé ẹlẹ́fàwọn ọmọ lówó nu ilé ọ̀pọ̀lọpọ̀ wọn ti kọ́ nílábẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń ṣe ohun tó dáa tó dáa. mi ò fẹ́ máa dárúkọ lórí ọ̀rọ̀ agitation yìí olóyè mọ́jà sọ́lá ní ọ̀tánú ẹbí torí ẹ̀ lórí ọ̀rọ̀ agitation yìí olóyè mọ́jà sọ́lá ní ọ̀tá láàrin ojúlùmọ̀ lórí ọ̀rọ̀ agitation yìí gbogbo àwọn tó jẹ́ kànjẹ̀kànjẹ̀ tó lóyè mọ́jà sọ́lá mọ́ tijú wọ́n bá sọ̀rọ̀ kò gbọ́ wípé bá mi ẹ fi mílẹ̀ lórí eléyìí. kódà ohun tó ṣẹlẹ̀ nínú ẹbí lórí òṣè sọ́ta pé títí ẹnìkan ni Sunday àló ti dá báwọn ṣùgbọ́n olóyè mọ́jà sọ́lá jẹ́ nìkan tó yẹ pé ìgbìntẹnu mọ́dí ògùn is a man of dignity. He always stand on his words. Níjọ́ lẹ́nu ìgbà tí wọ́n fi wọ́n lẹ̀ yìí wọ́n ń kà àwọn olórúkọ olóko lórílẹ̀‐èdè yìí tí wọ́n ti wá bá wọn tí mi ò fẹ́ máa dárúkọ nítorí wọ́n mọ̀ pé táwọn bá sọ̀rọ̀ fẹ́mi o ò lè gbọ́n tà. ṣínà ṣe mo fọlọ́ bẹ̀ ọ́ ṣé ò ní sọ fún yàn mo ní àlàyé lèmi lè mọ̀ pé àlàyé ń lè sọ fún yàn wà láì sọ wọn pé lágbára báyìí wá mo ní ó wá báwo ọlọ́run ṣínà wọ́n tẹ̀ ní sáìn ìwé kan pé tí wọ́n ti sáìn ìwé yẹn pé kìíní mo lẹ́bi ò ní sáìn mo lálàyé wọ́n dẹ̀ sáìn ẹ̀ kì í sáìn kìíní lálú ìyá tí mo ti jẹ yìí ní sáìn wáyé kórè ẹ̀ náà ní kúrẹ́ kí n kú mo ní èyí sì bólówó jiyàn wọ́n ní ṣé o mọ lágbájá àwọn tó lókọ tí mi ò fẹ́ dárúkọ ni o kódà wọn náà ti wá wọ́n ní ká wá gbé mi wá ní òní tí mo ní ẹ̀yẹ kó sì kó jàre láwọn tó lóko tó yẹ pé bí wọ́n bá kanlẹ̀kùn lé tiẹ̀ bó o ṣe lóò ṣàdítẹ́sàn yìí mo fi ọlọ́run bá búra ó gbowó ló dọ̀bálẹ̀ pé ṣé sà. yàtọ̀ sí ẹ̀ ń dá owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn èèyàn ní gúrùpù yìí o yàtọ̀ sáwọn owó pẹ̀pẹ̀mù rẹ̀ yẹn o láwọn owó tó lóko tí wọ́n gbé sí ọwọ́ adú báyìí mo ní yẹ́sà ẹni lágbájá wa ẹni wàláì wa wàláì mo ní kí wàá ló sọ ọ̀rẹ́ òun náà dé náà ni tó ń sọ tiẹ̀ pé Sunday ẹ̀yẹ pọ̀ jù báyẹn lọ a lè gbé ọkọ̀ láti ibà ẹ̀kọ́ olùsáyé lọ rí kíní kan l'Ábùjá òun délù ẹ̀ kan òun lọ́bi ẹ̀ kan ìlọ́bi ẹ̀ kan sínú ìlọ mo ní yẹ́sà bá dẹ̀ ọ̀rẹ́ kíni kò sọ̀rọ̀ ọmọ ìṣúná ó rí pa aláborí síbẹ̀síbẹ̀ àwa táwa ń lé yóò tún máa fún wa ní ẹ̀mí ìkìyà. ẹ̀yin agitators yìí bó o lè ṣe mọ̀ tó lóye mọ́jà sọ́lá ṣe jáde kúrò látìmọ́lé
ṣé ariwo tẹ́ ń pa lórí social media ló yọ ẹ má jẹ́ ń jára wọ̀ yín ariwo yín kọ́ ló yọ ó wà láàrin àwa èmi KB àtàwa mẹ́ta kan tí mi ò ní dárúkọ ẹni tó ṣiṣẹ́ tó lóye Májàsọ́lá fi jáde àárín ọ̀sẹ̀ kan ló ṣe pé ẹ̀sà ẹgbẹ́ wọn ni wọ́n jẹ́ lo fóònù aláyèrè bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ lo fóònù ìbílẹ̀ tí wọ́n gbé ìjọba tọ́lọ̀ ọlọ́run ló mú mi síbí ìjọba tí a wà lórí conference call ọlọ́run ló fi mí síbí ìjọba tọ́lọ̀ máa ní màjáde ó ní ẹni wọ́n jẹ́ lo fóònù kẹ̀ mo ní wọ́n jẹ́ lo fóònù wọ́n ní ok ẹni káwọn àbúrò yìí wá rí mi ìgbà tó máa fi díjọ́ kẹta ẹni yẹn travel out mo wá pàlàyé pé gẹ́ẹ̀tì ẹni yẹn pọ́ ti travel out aláìwá ni wọ́n ti pè mí náà ẹni sùúrù fún ọmọdé títí ọ̀túnla mi ò ní dárúkọ ẹni yẹn ìjọ táwọn sọ̀rọ̀ pé wọ́n ọ̀jọ́ lo fóònù yẹn ó wà ní ẹ jẹ́ mẹ́kì àwọn calls kan mo fi gbogbo tí mo fẹ́ jẹ́ láyé búra kò ṣe gbogbo ariwo tẹ̀yìn àti tẹ̀tẹ̀ àtẹ̀tẹ̀tẹ̀ pariwo yẹn o àwọn ọ̀rọ̀ sin tẹ́mi kàn máa ń wo gbogbo yín pé ṣáà mọ dádì nìrè wò bẹ́ẹ̀ ẹ ti fẹ́ bá débi pé ẹ jẹ́ mọ́ láǹfààní kí n máa gba yín kò báyìí kìí ṣe ariwo kóòtù lọ́ọ̀yà kankan yẹn ṣé wọ́n pé kóòtù kọ́ lẹ lọ tí wọ́n fi folóyè Májàsọ́lá lẹ̀ gbogbo yín kàn mọ̀ pé wọ́n ti filẹ̀ ni o ṣé wọ́n pé wọ́n dájọ́ kóòtù pé kán filẹ̀ o ó ní bó ṣe jẹ́ o ẹni yẹn bá pè mo kàn rí tí aláyé ló pè mí padà pé ẹ ló ṣe rà wọ́n ti fi mí lẹ̀ o kódà wọ́n ti kọ́ àwọn òwe kan wá wọ́n ti change ibi tí mo wà wọ́n ti ní màá lọlé lọ́la mo ní ẹ wá parí sọ̀rọ̀ ní wà láì lọ́wọ́ níbi tó fi mí sí èsì ń ké mẹ́ tàtàtà ni mo ní má bọ́ fídíò mo bá dẹ̀ rí wọn fídíò lóòótọ́ ẹ̀rẹ̀ mọ aláwàdà ni kódà pẹ́ ẹ̀jẹ̀ fi ọkà sára tán ni mo ń tayín ọ̀dẹ̀ ń tayín mo ní ẹni yìí mọ̀ lágbára ní ọ̀rọ̀ ẹ mọ̀ ìyá mi lẹ́nu mo fọlọ́ búra ìmọ̀ ẹni tí màá yẹn pèsè bóyá pèsè náà straight ni lẹ́ni tẹ́lẹ̀ fojú sí mo forúkọ ẹ̀ tọ́jú pamọ́ má fojú pààyàn kankan rẹ lọ́jọ́ tí kéèsì yìí bẹ̀rẹ̀ èmi àti ẹni ọlá la lọ bá lọ́ọ̀yà Sàlámì lágo 2 òru ní gbogbo ẹ̀yà agitators dìdìrì yìí wà ẹ má jẹ́ láǹfààní kí n lárí yín sórí ìgbésí ayé ọ̀yàtọ̀ nílẹ̀ yìí lókè òkun òru ni wọ́n máa yí gbogbo nǹkan padà gbogbo yín wá ṣe bíi pé ìjà yín tó ń gbè yìí ẹ sì fẹ́ jẹ́ kéèyàn máa sọ àwọn ọ̀rọ̀ ẹ já bora wa láṣìírí I know more than I say làwọn yẹn ń gbọ́dọ̀ pé bóyá mo proud mo mọ ju tí mò ń sọ lọ. I know more than I say. Mo máa ń ṣọ́rọ̀ kù ni. Ká má fọ̀rọ̀ gùn. Bá ti dé àdìdẹ́tọ̀sì bá lóhùn lòun yọ olóyè Sunday Igboho. Ẹ kàn ń pariwo lórí social media ni kò túrù kan gbogbo ìgbà tí wọ́n ti gé ní fún o ó ti ní kidney problem o. Wọ́n kàn ń pariwo ni. Sórí gbogbo ariwo tẹ́ ń pa yẹn kò dé bọ́dà Lomẹ̀ kò dé bọ́dà Ìdí Ìrókò àwọn yóò mọ̀ kankan kọ̀mọ́ sàvánì Ọlọ́run kó bá mi tọ́jú alájà kan ẹni ọlá ń gbọ́ prógrámù mi yìí ọ̀nàrẹ́bù ní Kútọ́nù òun ló wá gbé mi lóòtẹ́ẹ̀lì tí mo wà láfta wa òru ó ní brọ́dà mi gẹ́gẹ́ náà dà ó yẹ já lọ síbẹ̀ gan-an náà báyìí ó ṣàṣọ èdè yẹn ṣùgbọ́n Yorùbá ẹ ti mọ èdè òfẹ́ jọ bí ègùn kò jọ kan bẹ́ẹ̀ mò ń pọ̀ kan tó ń sọ ó dẹ̀ gbọ́ Yorùbá dáadáa Ọ̀yọ́ ni wọ́n ti lọ tẹ̀dọ́sọ̀ wọ́n ti pẹ́ ní
wọ́n ti pẹ́ Kútọ́nù. Làwa gbéra òru yẹn làwọn kọ́ lọ rí lọ́ọ̀yà Sàlámì tó bá tí fídíò ìbá dọ́dọ̀ yóò mọ̀ ní pé òótọ́ ni ọmọ yìí wá sọ́dọ̀ òun. So tí ẹ bá kàn sí ẹ wọ́n sọ àwọn ọ̀rọ̀ míì tẹ́yà bá kàn wò pé don't let it be fracas ẹ má rò pé ẹ mọ̀ ọ̀rọ̀ sọ. Àìmọye nǹkan ló kó sínú. Ìgbà tí ẹni yìí tí wọ́n lo fóònù kò ju àárín ọ̀sẹ̀ méjì kò tọ́sẹ̀ méjì gbogbo nǹkan tí màá yẹn fi jẹ́ kí wọ́n fi wọ́n lẹ̀ nínú bẹ̀ yẹn tí wọ́n fi wọ́ọ̀kì àìsáìnà tí wọ́n fi wọ́n lẹ̀ pápátá yìí kò tó 4 days lẹ́yìn ìgbà táwa ti ń pariwo fún bíi 7 months tá à ń kàn ń lọ Kútọ́nù tá à kàn ń lọ kóòtù tí wọ́n lé wa dànù yẹn. Lọ́ọ̀yà Sàlámì sọ fún mi wípé irú kéèsì báyìí ò ṣẹlẹ̀ ń Kútọ́nù rí. Mélòó nu yín ló mọ gbogbo kínní? Ok, fídíò ẹ sì wà lọ́wọ́ ẹ nǹkan tí ló fi dá nìyẹn. Mi ò bọ́ta kí n sọ́rí ṣé wọ́n ṣàti filẹ̀ gbogbo wa náà labájọ́ ń jó pé ó yá àwọn agitator àti gbàálẹ̀ ó ti yé ó dàbí kí nọmba 9 score kí gbogbo player jó pé gbogbo wa lájọ gbàálẹ̀ ẹ̀yin wo lẹ gbàálẹ̀ agitator tí ló gbà kalẹ̀. Àbẹ́ni tó ti yan orí pé mi ò ní há olóòótọ́ kò ní kún sípò kà. But there are a lot of things. Most people you just think coming on her to shout, to abuse, that is what we need. No. Tí o bá ṣe pé lẹ́nu last week tí mo rí pé ó dà pé this thing is getting out of hands. You need to be cautioned. Mo rẹ́nu mi tí ó kọ́mẹ̀tì síbi fídíò mi kan tí blogger kan gbé tó ní this Fani Kayode are you part of the agitators? Get out. Keep short. Ìmọ̀lẹ́nì kan náà tó kọ́ will you go and hold that your agbada and nǹkan ìmọ̀ wò pé dédé rìn. Ọ̀rọ̀ àwọn òpònú tí wọ́n ṣépè tí wọ́n tàn yín jẹ ẹ̀yin dédé rìn náà tù. Èèyàn kan sẹ́ndì fídíò kan sí mi 2 million làwọn kìíní fún Kánú fowó oúnjẹ. 2 million naira. Gbogbo ẹ̀yin tẹ́ pé ayé àtẹ́tọ̀ yẹn ṣé ẹ̀ ń dáwọ́ oúnjẹ fún ọlọ́nà wọ́n jà sọ́lá ọkùnrin yẹn ó sì nira rẹ̀ lára nítorí ìgbésí ayé àwọn kan ìrírú ẹ̀rí láyé ó nira rẹ̀ lára nítorí ìgbésí ayé àwọn kan kò ráyè travel kò ráyè lọ Canada kò ráyè lọ Germany kò ráyè lọ US kò ráyè lọ bí ẹ̀kan ó dẹ̀ nira rẹ̀ lára lórí future àwọn kan ẹ̀rẹ̀lẹ̀ ẹ̀kọ́wọ́ kan fún ẹ̀rọ̀lẹ̀ kó fún 700 million àṣírí ẹ̀ wà ń bí àwọn ẹ̀kọ́ síta káwájọ fọ wẹ́wẹ́ I will split everything for you mo sì jẹ́rẹ̀ tí mo lè dá aláyé ẹja dáwọ́ ìpadà fún ọ èlò ni ẹni tó kọrù ilé yẹn tó ní àwọn mọ́tò yẹn wọ́n ní wọ́n bá wọn tún mọ́tò ṣe ẹni tó rarú mọ́tò yẹn èlò lẹ́rù kan fi ṣe sáfíìsì ẹ̀ ẹni tí ọ̀bá tó gèlè tí ò ní bí fẹ́ tó ra mọ́tò 62 million 70 million kò wá lówó tí ó fi tún ṣe èlò ni wọ́n ta windscreen. But èmi ò no brother Aseyi I know to take a lesson is not easy but àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ fẹ́ nìyẹn kìí ṣe pé wàá máa jó máa wo rẹ̀ pé am I stupid
àìmọye ọba aládé tí ó mọ̀ ní kò wá tán díẹ̀. Ok, mo wo fídíò Yàyà Gàmbàrí kan ṣé lọ́sàn-án yìí ni tó ní bá mi ẹ wo bí wọ́n yẹ sọ̀rọ̀ sí ẹ mọ bọ́lé wá sọ́pọ̀tì Tinubu kìíní kan ṣé ọmọ yẹn ò rọ́rọ̀ sọ ni ṣé àyẹ̀ ò rọ́rọ̀ sọ ni mo kàn wo fídíò Yàyà mo kàn rẹ́rìn ni ọ̀rọ̀ ló sọ̀nà orí àbá mi bá mi àyẹ̀wò bí wọ́n yẹ fi ibi sún yín ọ̀rọ̀ ló sọ. Odidi ìmọ́lẹ̀ odidi ìlú kan ó ti kó ìmọ́lẹ̀ agbolé ó dẹ̀ jọra ẹ̀ lẹ̀ mo fi ọlọ́run bàbúrà ó gbé agitators yẹn kò sẹ́yìn tó lè kanlẹ̀kùn ẹ̀ tí wọ́n ṣílẹ̀kùn fún kó tó bẹ̀rẹ̀ agitation tí gbogbo yín kàn rí lọ́fẹ̀ẹ́ lófò ó kọ́kọ́ wà níwájú ìtanú oòrùn wọn kanopi wà ń bẹ̀ mo jẹ́rìí àwọn ọmọ mi wọ́n kọ́kọ́ dá ojú ó ná wọn ní kí orí wọ́n tún sọ fún ọ pé bàbá tí bàbá bá ní ọwá ló wọlé ẹni tó sì ní fóònù bíi 5 níwájú ó lè pé kọ́ mọ́ra ayé gbé kọ́ àmọ́ ẹni tí mo máa ń gbà kalẹ̀ wájú ta pé ẹ jẹ́ kí lè wọlé tíjọ́ tí mo bá ṣàkíyèsí tí mo bá wà ń bẹ̀ èyí tí mi ò bá síbẹ̀ tó bá jẹ́ pé ẹni tí mo mọ̀ tó pè mí pé òun débẹ̀ wọ̀n jẹ́ kó wọlé màá pè yẹn kan nú ilé láwa mú wọlé pé ṣínà àtọ̀dọ̀ ṣínà ni gbogbo yìí dẹ̀ ṣe bíi pé ẹ mọ̀ ẹ súnmọ́ ẹ ti kíní. Àwọn ọmọ gan sunkún sí bàbá wọn lọ́rùn pé daddy will you give up on this? Àwọn dábì àwọn bí sọ́lá sunkún sí bàbá wọn lọ́rùn pé daddy will you give up? Stop it. Daddy wọ plane flight wá láti Canada sí Kútọ́nù. Daddy will you give up? Will you stop it? But the man said he's not giving up. But still yet, you come on here as if Sunday Igboho, you are the one feeding Sunday Igboho as if he doesn't have something doing. Kenya tó ní 24 accounts. Wọ́n dẹ̀ block ẹ̀ up to date. Wọ́n ti share account yẹn now. Ṣé bí tó ti ní 2 million ní account tí ń jọ ẹ́ lójú yẹn? Ẹlòmínà àríyàn báyìí you start màá wá sórí social media bá màá rẹ́ lómi ọmọ ọ̀bùn màá wò pé ó lẹ́bi ẹni tó ní kí pé ṣínà ọ̀ya mo rí pé wọ́n lo gbó lẹ́nu tó lè ṣe kíní yẹn èmi fi mo ti ráyè rẹ́dẹ̀rẹ́dẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá ń fi rẹ́dẹ̀rẹ́dẹ́ rẹ́ wa láà okay. Irú Aláàjì Ọ̀kanlọ́mọ ta lẹ rò pé ó pe Aláàjì Ọ̀kanlọ́mọ gbogbo àti Aláàjì Ọ̀kanlọ́mọ ṣe yéè Ìgbòho ha kiri kan ṣe rò pé ariwo tẹ́yìn pa ló mú Aláàjì Ọ̀kanlọ́mọ wálẹ̀ ni tájì Ọ̀kanlọ́mọ bá ń wò kọ́mọ wò èmi ni mo kí Aláàjì Ọ̀kanlọ́mọ mo lálàyé lè wo bẹ́ẹ̀ báyìí Aláàjì Ọ̀kanlọ́mọ ó lọ́rọ̀ tá a jọ sọ pé ẹ̀ka ẹ̀ kó lórí ẹ̀ mi ò fẹ́ bẹ́ẹ̀ adẹ́jọ́ sọ̀rọ̀ dẹ̀ kó lórí ẹ̀ ìdí ohun tí Aláàjì Ọ̀kanlọ́mọ sì mọ́ fi kẹ́wọ́n gbà yín náà ni pé ẹ̀ ń bú Tinubu tó bá ti fọ́wọ́dù fídíò yẹn sí mi máa ní ok kò sí wàhálà tàbí kọ́ lẹ́yìn ṣépè fẹ́ sí Olúọmọ ta lẹ rò pé ó ṣe kinní yẹn tí wọ́n fi yọ́kò nígbà tí Ọ̀kanlọ́mọ láwọn fẹ́ lọ káká smọ́ọ̀gì mọ́lé tí wọ́n ṣe àwọn fídíò pa àwọn mọ́lé ta lẹ rò pé ó ṣe iṣẹ́ yẹn pé Ọ̀kanlọ́mọ ẹ fi ká smọ́ọ̀gì lẹ́jà rẹ̀ ẹ kú olórí ẹ̀ gbogbo yẹn má rò pé bílẹ̀ nìkan ni mí ẹ̀ mọ́ pé gbòòrò ni mí mo lára yẹ kó lórí ẹ̀jà rẹ̀ ẹ fi kásmọ́ọ̀gì lẹ́jà rẹ̀ it's not by coming on here you can do a lot of things in there without exposing it
mo wá rí pé ọ̀rọ̀ yìí ti ń débi pé kákúkú máa jẹ́ káyọ̀ mọ̀ pé ibi tẹ́ ẹ̀ wọ̀n ní ibi tẹ́ ẹ̀ wọ̀n ní. mass burial nígbà tí òun àti gẹ́ẹ̀ kan tí wọ́n bú àwọn MC tí wọ́n arrest wọn àti kí lórúkọ ẹ̀ Ọláìyá àti Kútọ́nù lálàyé tí ń pàṣẹ ní zone 2 tí wọ́n fi wọ́n lẹ̀ èrò lẹ́rù póná mass burial tó bá wà ń bẹ̀ kó mọ táì. pásítọ̀ kí lórúkọ ẹ̀ pásítọ̀ kí lórúkọ ẹ̀ yìí Solomon àbí kí ló ń pè ṣé Solomon náà ni tó máa ń ṣe kọ́mẹ́dì tó máa ń preach yẹn Pastor Solomon thank you they gave Kanu 2 million per month for just feeding nígbà tí òun àti bàbá adífá kan tí ọ̀rọ̀ wé dà wọ́n pọ̀ olóyè Ìgbòho ló pe ibi tí wọ́n ń tọ́ tì mọ́ pé ẹ fílẹ̀ èèyàn mi ni ṣe rí gbogbo èyí tí mò ń sọ yìí mò ń sọ kó ní kálukú fi jókòó jẹ́ ni kéye pé mo ti wọnú ọ̀rọ̀ gangan nítorí ọ̀pọ̀lọpọ̀ kàrò pé bóyá èèyàn kan tí à ń jẹ tó kàn dé tó kàn ó ti yé yín pákàwọ́ ẹlòmíì pé ọ̀rọ̀ tó ń sọ yìí tẹ̀mí bá bẹ́ẹ̀ fọ yẹ́ka ó kàn dẹni ẹ̀tẹ́ ó kàn jẹ́ kéèyàn tún ṣe àwọn tí ò yẹ kó ṣẹ̀. ló fi jẹ́ pé olójú agitators tó lè ní òun ní nọ́mbà mi torí I won't pick ọ̀pọ̀lọpọ̀ wọ́n bàjẹ́ pé ẹyọ kan ló fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ wọ́n sọ di méjì. I will pick up your calls because mo rí pé intellectual intelligence wisdom knowledge tó ìtúrẹ́fì deliver yóò sí gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ lálẹ́ yìí ká lọ́pọ̀lọpọ̀ wọn ló mọ̀ wọn ó ti sọ síta pé àwa la gba Ìgbòho kalẹ̀ àwa la gbà kalẹ̀ níjọ́ tí kinní kan ṣe kinní kan àwa la gbà kalẹ̀. àìmọye ọ̀rọ̀ níjọ́ tí Yàyà Gàbàrí ṣe fídíò tí Ọláìyá ṣe fídíò tóun náà lọ sétí odò tó ṣe yéè bá mi Sunday Igboho mo pè lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní Yàyà kí ló ṣe ẹ́ kí ni ìtumọ̀ kan tó lọ ṣe létí odò yẹn àwọn tó bá rí fídíò yẹn ó mọ̀ ẹsẹ̀kẹsẹ̀ mo ní lọ yọ fídíò dànù fún mi jọ ó yọ mi ò ṣe gbórúkọ Yàyà Gàbàrí wá síbi kí wọ́n á máa bú. mo pè ní àwọn kankan wà tó yẹ kó rí fóònù ni pé ace kúrò lórí ẹ̀ but èmi ò nídìí èèyàn 500 wò mí 300 wò mí no mo ṣe wọ́n sọ pé I know more than I say orí tó bá ti rí ilé epo tó rí adésọ̀nù ń bẹ̀ olóyè lóní Adeson Group of Company Adeson Motors kìí ṣe kódà situation tí olóyè bá rẹ̀ èmi bí mo ṣe wà yìí má jẹ́ n parọ́ fún ọ èyí tí kú mẹ́ èyí tí kú mẹ́ ọjọ́ kan wà tí mo sọ wọn gba aláyé ọ̀rọ̀ Yorùbá nation yìí gbogbo àwọn ọmọ tó kàn rí yín fi ẹ bá ní kí màá finish gbogbo wọn ẹ wọ pé wọn ò ní ṣìnà káì wọ́n ṣe bẹ́ẹ̀ á ti jìyà gan tọmọ yóò bá ṣe bẹ́ẹ̀ ẹlẹ́dàá afáfàtà yóò bí ọ ẹlẹ́dàá Ìgbòho sì bí ọ ọlọ́pàá ìwò ti pè ansọ wọ́n pé àdùgán ìwà àtàdùgán ẹ máa ń sọ̀rọ̀ rárá àdùgán mọ̀ yọ sí ọ lójú oorun ni àdùgán mọ̀ yọ sí ọ ni wọ́n pàdùgán náà ṣe àtàbà la give up ṣé ikú àwọn pípò yẹn já sófò nìyẹn ṣe mọ̀ pé àwọn ni yóò sí mọ́ ó sì tún mọ impact wọn pé a gbọ́dọ̀ gbàgbé wọn bọ́ bá ti kú bẹ́ẹ̀ ṣe gbàgbé ẹ̀ nìyẹn
ká lọ́jọ́ tí wọ́n wá yẹn wọ́n rólóyè mọ́jà sọ́lá bẹ́ẹ̀ sì máa sọ nìyẹn. mo kàn ń sọ eléyìí láti jẹ́ kó pọ̀lọpọ̀ ìwọ tí wọ́n ti bọ̀ lọ́kàn jẹ́ pé bóyá owó kan is a worldly man. Most people who have been listening to me for a very long time know I'm principled. Bí wọ́n bá jẹ́ bá gbọ́ program mi tí wọ́n bá parọ́ fún yín màá wá tún sọ lálẹ́ pé ọ̀rọ̀ tẹ́ lágbájá sọ irọ́ ló pa o. Gbogbo àti wọ́n sọ pé wọ́n tún ní fún kinní kan ni mo fi ṣe tíráàkì kan ni mo fi ní kò gbọ́dọ̀ òkú o kò gbọ́dọ̀ òkú o ìbú owó bàbá dámi lọ́la kò gbọ́dọ̀ òkú o. Nígbà tí news yẹn mo wá pè wọ́n mo ní àlàyé ẹgbọ́n kí ló ṣe wọ́n ní kí ló ṣe ọ́ mo ní kò sí nǹkan wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo ní àwọn èèyàn ní ẹni kidney problem ní àbúrí òpin kidney problem bó ohun tó ṣe mí ni pé bóyá tó mi ò ráyè jáde mo wá ní malaria yẹn bóyá bá yẹn jẹ́ wá ní kó gbé mi lọ hospital ni wọ́n rò pé kí ni wọ́n lọ́dẹ̀ ti fún mi lóògùn ara mi ti wà okay kí ni kidney problem báwo kidney báwo tí wọ́n bá dẹ̀ ti rí pé mo sọ̀rọ̀ rẹ̀ mọ̀ bọ́ fídíò wọ́n yí WhatsApp number wọn wáyé sí fídíò call. Síbẹ̀síbẹ̀ mi ò ní sáré bọ́ta lórí kíní pé mo lè àwọn tó mọ̀ mí rú àwọn ọmọdé àlàbá yìí wọ́n ti tẹ̀lé mi ti fẹ́ wọ́n mọ̀ pé mi ò ní ti torí ẹ̀ taná sójú àfi tó bá pè mí pé àlàyé ẹ̀ẹ́dẹ̀ bá a sọ̀rọ̀ àwọn èèyàn dẹ́rù bàbá máa ẹ̀wẹ̀ mi ò ráyè jàre kò sí nǹkan tó ṣe. I don't come on there because people want to listen to you. Àsọ̀rọ̀ sọ mọ́tò ló padà jẹ́. Èmi believe pé kóníkálukú ṣáà lóra wẹ́. Wá. Àkànbí mi ò ní láǹfààní kí n sọ́jú báyìí lọ. You have any question of your choice. Ànílọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi ànílọ̀lọ́ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò. Ànílọ̀ àyùbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ yẹn tẹ̀ náà. Mo jẹ́ ẹmọ̀ wípé olóyè mọ́jà sọ́lá ti ń báyé bọ̀ ayé rẹ̀ nítumọ̀ kó tó di pé Yorùbá nation dé. Mélòó nu yín ló lè gbójú síta? Ẹ má jà tanra wa. What is the situation of Wole Soyinka Baba Olóyè Banji Akintoye and others elders? They are well okay. Everybody is fine. Everybody is fine. Bí mọ́jà sọ́lá bá sọ fún àjílẹ̀ lónìí Yorùbá nation ti tú ó ti fọ́. Ẹ mọ̀ tanra yín. Ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ ó le koko lórí ẹ̀ ní pé ìgbàgbọ́ tó ní kódà ó ju ti òkúta kìíní kan lọ. Olóyè mọ́jà sọ́lá has been existing, using a luxury cars, living in a good mansion, living fine. All sons and wives and children are both living in abroad. He has nothing to lose. Nothing to lose. Nothing to lose. Orí àkókò tó lóye mọ́jà sọ́lá wà yìí. Àwọn ọmọ kan wọ́n ṣépè fún Yorùbá nation nínú ilé lọ́wọ́ pé ọmọ bàá mi tí ò sínlé ni. Àwọn wọ́n ní bàá mi tí ò sí àbíkọ́ ní olúwa mi tí ò sínlé ni o. Olúwa mi á ti gba ráìsì á ti gbẹran. Mo rẹ́ni tó sọ ní wọn pé ṣàìná ọjọ́ bá láyé sọ̀rọ̀ Yorùbá nation kí là ń ṣe káàkiri. Òun là lówó lọ́wọ́ yìí nìsín. Mo ní ìwọ náà sọ fún wọn. Ta ni ó sọ fún? Jẹ́rí àwọn èèyàn ẹ máa ń piss èèyàn off. Ẹjá lọ ṣàtúnṣe níbi wóróworó ọ̀rọ̀. Ẹjá lọ ṣàtúnṣe. Èèyàn tí ó bá rọ́lá rí ní sọmọ rẹ̀ lọ́lá níyanu. No, Alhaji Yusuf Balogun, I don't insult. I'm just making clarification. No, I don't insult people. Mo kàn jẹ́ káwọn èèyàn mọ̀ pé clarification most of Yoruba agitators don't know what they call agitation, but they just know, they just come and talk rubbish. We love what? Thank you, brother Abdulgafar Ishola Abdurrahim. Ẹ ṣé oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tá a jọ fìfẹ́ jẹ́
ẹ ṣé ẹ máa lọ subscribe sórí YouTube channel mi Mr Wisdom TV Mr Wisdom TV orí olóyè mọ́jà sọlá ń bẹ̀rẹ̀ àlàáfíà rẹ̀ èyí tí mo wí lálẹ́ ìgbà náà mọ́jà àjà pé kí ló tó ń dárúkọ lé iṣẹ́ mi àmọ́ bá ṣe yàn bí ẹni torí tẹ̀gbẹ́ bá ń gbòyàn ó yẹ ká gbọ́n don't fully abusing him is working for federal government because they know ẹ ṣé mo brother Tijani Abdul Barrow Mr Wisdom as a pastor please confine in him the ears is there hope in Yoruba nation. We are confused. Okay, I will try to do that tomorrow, but let me know the truth. It's just put some light to some darkness about something. Thank you. Igboho is a good leader. Okay. Ẹ ṣé gan oníyanṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tá a jọ ìfẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹ̀gbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àbúrò mo dúpẹ́ lọ́wọ́ kó wa ìkẹ́kọ̀ọ́ ò ní ṣe àlàáfíà gbogbo wa forward ever backward never whoever that look down at us will surely come back and meet at the great top because the Lord is our shepherd we shall not want. He makes us to lie down in great pastures. He leave us beside the sea water. He restore our soul. He leave us beside us righteousness. For his name say, even though we walk through the valley of shadow of death, we shall fear no evil. But out with me the rock and the sky, they comfort me. They present the table before me in the presence of my enemy. They cover my head with all the comfort. So surely goodness and mercy shall follow me all the days of my life, and I shall dwell in the house of the Lord forever and ever. Amen. Ori orúgbàlájà bíi abẹ́rẹ́ orútòrùmí ní tòrùmí bíi kọ́kùn ṣègì wọ́n ṣe fáfù kànsẹ́rẹ́ lọ́jọ́ tí wọ́n ní kò lè ṣe òrèrè láyé mọ́ kànsẹ́rẹ́ sáré tó lódùmarè lọ ilé ìdùmarè ní kí ló dé ní wọ́n sọ fún òrè ṣe òrèrè láyé mọ́ ni wọ́n lọ bá abúlé mẹ́ta tí ń bẹ lórí àwọn onítúkì òkú babaláwo ní ṣe ìwòrìwò túpẹ̀rẹ̀ babaláwo ní ṣe ẹ̀sùn gbèjẹ́ ẹlẹ́sì ọ̀wọ̀ babaláwo ní ṣe ǹjẹ́ kí ni ọmọ tún gbogbo wa sílẹ̀ lọ́wọ́ olubi túdì òkú kó mọ tú wa sílẹ̀ lọ́wọ́ olubi ẹ̀sùn gbèjẹ́ ẹlẹ́sì ọ̀wọ̀ kó mọ tú wa sílẹ̀ lọ́wọ́ aláburú ayé ìwòrìwò túpẹ̀rẹ̀ mọ tún pẹrẹpẹrẹ ọwọ́ ayé kò lára wa kárí ayé ra wa ṣe ẹ̀yin ó dàárọ̀ ẹ̀yin bàbá ó dàárọ̀ ẹ̀yin ìyá ó dàárọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n ó dàárọ̀ ẹ̀yin àbúrò ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel Mr Wisdom TV gbogbo àwọn programu yìí tá a bá ti ṣe tán ẹ bá ń bẹ Mr Wisdom TV ẹ ṣé gan o Ọ̀ṣun ànígbómìnà Yorùbá Nation TV ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ìgbà tẹ́ ẹ máa ń pè mí mo dúpẹ́ brother Alaba mo dúpẹ́ àti gbogbo brother Marcus mo dúpẹ́ àti gbogbo àwọn tí mi ò lè dárúkọ àtàwọn tí mi ò lè rántí dárúkọ gbogbo yín pátá ni mo kí ó dàárọ̀ àsùnjí ó dàárọ̀.